kalẹ́. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Ǹtí ìpààrọ̀ orúkọ Adémọ́lá Ọmọmíyalé lèmi jẹ́. Máa lé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọ̀bọ́sòkòtò kẹgbẹ̀rẹ́ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi, kó bùkún gbogbo ọmọ Yorùbá ní ilé lóko àti ní ẹ̀yìn odi. Mo kí Ọlọ́run ọba tó dá mi, ọba aláwòrábí tó dá mi, tó mọ̀ mí, tó mọ tí mo wáyé wá ṣe. Mo wá kí àwọn àlè ulama'u warasatul anbiya'i, àwọn àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá. Mo kí wọn, mo ní assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run, oore àjẹjẹ tán rẹ̀ kó máa wà pẹ̀lú gbogbo ẹ̀yin mùsùlùmí. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi. Mo kí gbogbo yín o wípé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kí ìyá mi, bàbá mi ẹlẹ́sìn ká ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn ká àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣi ewé já, ẹ̀ ní ṣi egbò wà. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kó ilé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbà ẹ̀yin ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ pọnmọ tọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọ tọmọ yìí fi rẹ̀ ẹ́ dànù, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ gbárùkù tọmọ tí gbogbo nǹkan ṣe máa ń lọ ní sẹrẹrẹ àti wẹ̀rẹ̀. Mo kí yín o, mo lù yín lọ́gọ̀ ẹnu. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ fi kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣe àwa ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣe ìbà yín o, mo ṣèbà yín, mo ṣèbà ọmọdé, mo ṣèbà ọkùnrin, mo ṣèbà obìnrin, mo ṣèbà oyún inú, mo sì ṣèbà sẹ́ẹ̀bí. Kíbà òṣẹ́ o, kíbà òṣẹ́ o, kíbà òṣẹ́ o. Mo wá kí kábíyèsí Ọ̀nìrìṣà àrólé Oòduà àjẹgbẹ̀nẹ̀ bí àti àkún aláṣọ àlàfúnfún gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo wá fi kábíyèsí Ọ̀nìrìṣà, mo fi kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Maud ọba Owólabí Ọlákùlẹ́yìn ní Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Mo wá fi yín kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo kí májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rè ilé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Mo kí yín o lágbára lọ́wọ́ Ọlọ́run, oúnjẹ ọmọ á jiná fún yín jẹ. Gbogbo wàhálà ìlàkàkà yín lórí ìran Yorùbá tí àwọn kan tí wọ́n ti fẹ́ sọ di nǹkan míì lágbára lọ́wọ́ Ọlọ́run lọ́hùn ní jọ jásá burú. Àlùbáríkà àwọn tí Olódùmarè kó lé ayé lé lọ́wọ́. Mo kí ìyá mi Adérọ́pò, mo kí ìyá mi Tóyọ̀sí pé a kú àdúrótì, ẹ kú fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin. Mo wá fàsìkò yìí mo fi kí ọlọ́jọ́ òbí Àkànbí Mr Wisdom Omilolo ọlọ́gbọ́n èèyàn onílàákà. Mo kí pé happy birthday, I wish you all the very best in life. It's a belated birthday because I think yesterday or 2 days ago was your birthday. Mo kí yín lágbára lọ́wọ́ lọ. Ìgbà ọdún kan ni o. Wọ́n á gbà ládùúrà pé kí Ọlọ́run kó jogún gbogbo nǹkan, kó jẹ́ kẹ́ ẹ jogún gbogbo nǹkan téèyàn ní láyé nílànà ti dáadáa, kó jogún ẹ̀ fún yín. Mo wá kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi wípé a kú ìrọ́jú o. Ǹjẹ́ ẹ tí a tún ti wá gbọ́ ó tún ti ṣẹlẹ̀. Àmọ́ kí n tó sọ nǹkan tó ṣẹlẹ̀ gan, ìmbá fẹ́ kẹ́ ẹ tí ẹ bá ń béèrè wípé gbogbo ìwà tí ìyá Onítìrí àti Adélé wèrè tán yàn yìí, ìwà tán wù yìí, ṣé èrè kí ni wọ́n fẹ́ rí ń bẹ̀? Kò bá wù mí kí ẹ̀yin ènìyàn kẹ́ ẹ bá ń bi wọ́n léèrè, torí kí n tó sọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé rí tí ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ
wà nínú struggle látòrí olóyè Sunday Adisa, látòrí bàbá wa Professor Banji Akintoye lórí olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ, kárí gbogbo àwọn tó tún gbé struggle dání. tẹ́ ò bá tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́ kò ní yà yín lẹ́nu o pé ọ̀bọ ń ṣe kíni, ọ̀bọ ń gbé yín bọ̀gbẹ́. ó dífá fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àyá àná tí í ṣe ọjọ́ sátidé, ní ìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ẹ tẹ́ pẹpẹ ètò òdìbò sí ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélọ́gbọ̀n tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, that is 33 local government, tí ẹ tẹ́ pẹpẹ ètò òdìbò láti yan alága àti àwọn kánsílọ̀. ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ní Ìbàràpá North ní sáìdì ọ̀nà Ìgàngán. àmọ́ kété tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kò ní yà yín lẹ́nu wípé ìjọba ò tiẹ̀ ṣe méní ṣe méjì, ìjọba ò ró lẹ́ẹ̀mejì. àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọn àti ẹ̀ wò pé bó ló ṣe fẹ́ jẹ́, wọ́n kàn ṣàdédé kéde náà ni wípé àwọn ẹni yìí ń kọ́ o, àwọn tó hu ìwà yìí àwọn ọmọ Yorùbá Nation. ìgbà tí mo rí kinní yẹn ní àná inú mi bàjẹ́. kí ló jẹ́ kí inú mi bàjẹ́ ni wípé àwọn tí wọ́n mú yìí aṣọ tí ń bẹ lọ́rùn wọn aṣọ Àgbẹ̀kọ̀yà ni. wọ́n dẹ̀ bá irinṣẹ́ lọ́wọ́ wọn, ìbọn tán gbé dání. àmọ́ ntí ìjọba kọlé lórí ni wípé Yorùbá Nation hijack materials tí wọ́n fẹ́ fi lọ rèé ṣe ètò ìdìbò. ṣé ẹ mọ̀ wípé kò sí ń tọ́fà ju ọ̀nà tí ìyá onídìrí tó ti gbà tẹ́lẹ̀ tán ti gbójú àgàn sí ìjọba lọ. ṣé wá rí i pé àìlásọlárùn pàká ó tóun àpérò fọmẹríwo. igbá kan báyìí nísìnyí mú ní bú igba ẹrú. ìwà kò tọ́ tí ìyá Onítìrí wù ó ti jẹ́ kí wọ́n máa fojú láàfin ká máa fi wo gbogbo ọmọ Yorùbá Nation. tí nǹkan aburú bá ti wá ṣẹlẹ̀ ní ìsìn wọn ò fẹ́ mọ bó ṣe jẹ́ mọ́, ọmọ Yorùbá Nation ni wọ́n máa pariwo. kí ló fà á? kí ló bí? ìyá Onídìrí ló fà á, àtàdélé wèrè tán yàn. àmọ́ kó má dàbí ẹni wípé mo kàn ń sẹ́nu ní. ẹ jẹ́ n fi fídíò yẹn hàn yín. tí n bá ti á fi hàn yín tán, àkọlé tí ìjọba kọlé lórí ń wà á kà jáde. ẹ wàá mọ ìdí pàtàkì tó fi yẹ kí ìyá Onídìrí tọ́ sí èpè. torí pé kí ni gbogbo effort àwọn kan tá ti ń ṣe bọ̀ láti bí ọdún bíi 4 sẹ́yìn, ìyá yìí ti fẹ́ bàjẹ́. àfi kó lóyè Sunday Ìgbòho, bàbá Bánjí Akíntóyè kí wọ́n gbé ìgbésẹ̀ láti dá orúkọ àwọn ọmọ tí ń jà fún òmìnira tòótọ́ tí wọ́n ti fẹ́ bàjẹ́ yìí, láti dá orúkọ yẹn láti tún ṣe padà. ẹ jẹ́ mú fídíò ń bọ̀ ọ̀tà kẹ́ ẹ má ní pé torí ẹlòmíì ò ní kí náà ń sọ àsọdùn ní kinní kan ó ń rèé. Are you posted here? I'm coming from God and I'm going to my hometown. Yeah. Your hometown, like? Yeah, now I'm going now. I'm office also. I'm from Oyo State. I'm from Ibadan. That's where my office. When we are going to your hometown, you cannot go like this to your hometown like this with this what you wear. You cannot go like that. Now, this is the local election like this. Are you people posted here? I'm in duty. I'm at the God. You cannot be in duty for years. You cannot be on duty for years. You cannot be on duty for years. What? You will be on duty for years. They posted you here.
know this your town. Yeah. But are you assigned to work? Are you assigned to work here? Are you assigned to work here? How come you do like this every year you are going to your own town here? See me on, can't I move as an officer? Even police can't move with ram during election. Okay, let us and patrol. Can't I just you can't go home like that now. All these are now. I have got the video. I have video there. Bomba. I've got the rifle. Don't leave them. Thank God, drop your arm. You are going home like this. This is the DPO. This is another person here. I thought you remove it. Are you okay? Remove it. Which officer? Which officer from where? Carry this boy. I was like to go. Ṣé ẹ ti rí i? Tẹ́ ẹ bá sì wo aṣọ tí wọ́n wọ̀ dáadáa, ẹ rí i pé lógò Àgbẹ̀kọ̀yà ó wà lára aṣọ yẹn. Àmọ́ it will interest you láti mọ̀ wípé anything báyìí tíjọba bá ti lè rí báyìí tó bá ti jẹ́ lọ́nà aburú, wọ́n gbébọn dání ni o, wọ́n mọ́bẹ dání ni o, ìjọba ọ̀bẹ sùgbẹ̀gbà mọ́, wọ́n label wọn as Yoruba Nation agitators. Màá wá kàntí ẹ kọ́lé wọn lórí kẹ́ ẹ lè mọ̀. Ó ní ẹ kọ́kọ́ wò ó, ṣé ẹ ti rí yan nígbà wọ́n kó wọn dé police station, ṣé ẹ ti rí wọn. Ẹ wá jẹ́ ẹ máa gbọ́ headline ni o, kẹ́ ẹ lè mọ̀ pé iṣẹ́ wà láti ṣe. Ẹ máa gbọ́ suspected Yoruba Nation agitators. Suspected Yoruba Nation agitators who ambushed OSEC official in Ibarapa North arrested, says council boss. Quote, suspected Yoruba Nation agitators who ambushed OSEC ní wọ́n ṣètò ìdìbò síjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n wá ní pé suspected Yoruba Nation agitators who ambushed OSEC official in Ibarapa North arrested. Ta ló sọ bẹ́ẹ̀? Alága ìjọba ìbílẹ̀. Headline yẹn o, April 27th. Ọwọ́ àkàbáyé, security operatives on Saturday arrested at least 3 suspected Yoruba Nation agitators in Ayete, Ibarapa North local government area of Oyo State. This was made known to newsmen
by the executive chairman of Ibarapa North local government, Honorable Lateef Akorede. According to Honorable Akorede, the suspected Yoruba Nation agitators on Saturday reportedly attacked officials of the Oyo State Independent Electoral Commission, OSEC, who were conveying voting materials to various polling units in Ayete and its environs. They were alleged to have ambushed OSEC officials and hijacked election materials. And hijacked election materials from them, and was about cutting them away when the officers of the Nigeria Police forced the suspects and arrested them. On Thursday, we received an intelligence report that some strange faces have been parading Ayete community. We alerted security operatives about the report we got. Today, Saturday, when local government elections were about to commence, the suspected Yoruba Nation agitators ambushed OSEC officials and hijacked election materials from them. Officers of the Nigeria Police Force swung into action swiftly and got them arrested. Dangerous weapons and charms were recovered from them, and they had since been detained by the police. Ṣé ẹ mọ̀ pé ẹ wá sọ́run wọn? Ṣẹ́rí pásọ Àgbẹ̀kọ̀yà ni. Ẹ ti rí wọn. Àmọ́ ta ló wá fẹ́ sọ fún ìjọba pé Àgbẹ̀kọ̀yà ni wọ́n? Àfi káwọn ọ̀gá wọn kí wọ́n lọ rèé ṣe àtúnṣe. Ọ̀nà wo wá ní ìgbà ṣàkóbá fún Yorùbá Nation? Ta ló bí àkóbá tí kinní yìí ṣe fún Yorùbá Nation? Ìyá Dúpẹ́ Onítìrí ni. Torí pé tí ìyá Dúpẹ́ Onítìrí ọ̀bá hùwà gẹ́gẹ́ bí agbésùmọ̀mí terrorist láti kó ogun ja ọ́fíìsì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn sójà wọn tán kó lọ, wọn ò ní máa mú àwọn ẹni ẹlẹ́ni ká sì máa táàgì wọn pẹ̀lú Yorùbá Nation agitators. Tẹ́ ẹ bá wò ó dáadáa, irú ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn náà làwọn sójà ìyá Onídìrí iná kó dání. Táwa ni ó wàá sọ fún ìjọba pé ihun tí ìyá Onítìrí gbé dání náà ń pè ní Democratic Republic of Yorùbá kì í ṣe Yorùbá Nation. Yorùbá Nation tó lóyè Sunday Ìgbòho Òòṣà àti bàbá wa Bánjí Akíntóyè ń ṣe ó yàtọ̀ gédégbé sí èyí tí ìyá Onídìrí tí wọ́n ń ṣe. Ihun tó yẹ kí ìjọba tó mọ̀ ní wípé wọ́n ṣàdìbò general election ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní year 2023. Ǹjẹ́ àwọn Yorùbá Nation kankan ǹjẹ́ wọ́n ṣe ìdíwọ́ fún ètò ìdìbò? Àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní nǹkan kan ní ṣokùnfà nǹkan kan. Ìwà ìyá Onídìrí ló ṣokùnfà gbogbo ìgbésẹ̀ tí ìjọba náà ń gbé, torí ìyá Onítìrí ti jẹ́ kí wọ́n máa rí Yorùbá Nation gẹ́gẹ́ bí terrorist group. Ó ti fẹ́ ká máa rí Yorùbá Nation àti àwọn tí ń ṣe Yorùbá Nation gẹ́gẹ́ bí agbésùmọ̀mí. Ọ̀nà wo wá la fẹ́ gbà láti kọ̀rẹ́ẹ̀tì àṣìṣe yẹn? Ilé mi ṣe wá ń ké tọ́tọ́ fún gbogbo ọmọ Yorùbá pátápátá pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe. Bóyá ẹni tí èèbó tí mo kà tí ó bá fẹ́ fi gbogbo ara yé
nǹkan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tán kọ because tí alága council tó bá fi sọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń sọ. Now wọ́n ní suspected Yoruba Nation agitators who ambushed OSEC officials in Ìbàràpá North arrested. Alága council ló sọ. Ẹ wá jẹ́ kí n sọ Yorùbá kí n mọ̀ tú. Wọ́n ní àwọn afurasí ọmọ ikọ̀ Yorùbá Nation tí wọ́n lọ rèé sẹ́bùrú àwọn elétò òdìbò ìjọba ìbílẹ̀ tá a mọ̀ sí OSEC. Wọ́n ní ọwọ́ agbófinró ti tẹ̀ wọ́n. Headline yẹn àkọlé tí kọ́kọ́ ń bẹ lórí ẹnu. Ọwọ́ àlọ́ báyìí wọ́n ní wọ́n àtàchì fídíò tí mo fi hàn yín tí ń tàn padà fi hàn yín gbà ń bá kà tán o. Wọ́n wá ní pé security operative on Saturday arrested at least 3 suspected Yoruba Nation agitators in Ayete, Ìbàràpá North local government area of Oyo State. Wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ní ọjọ́ sátidé pé ó kéré tán wọ́n fi gbága òfin mú èèyàn 3 tán fura sí gẹ́gẹ́ bí ọmọ ikọ̀ Yorùbá Nation ní ìlú Ayétẹ̀ ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ìbàràpá North local government ní agbègbè ìpínlẹ̀ Ọ̀yọ́. When this was made known to newsmen by the executive chairman of Ìbàràpá North local government, Honourable Lateef Akorede. Ìròyìn wá lọ pé ẹni tó fi eléyìí tó àwọn létí o tó fi tó oníròyìn létí kété tó ṣẹlẹ̀ pé ní alága ìjọba ìbílẹ̀ Ìbàràpá North local government níbi tí ń tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kó ń ló pe àjọ oníròyìn tó sì fi tó wọn létí. According to Honourable Lateef Akorede, the suspected Yoruba Nation agitators on Saturday reportedly attacked officials of the Oyo State Independent Electoral Commission, OSEC, who were conveying voting materials of various polling units in Ayete and its environs. Wọ́n ní gẹ́gẹ́ bí Honourable Lateef Akorede ṣe sọ wọ́n ní àwọn afurasí tí wọ́n pè ní ọmọ ikọ̀ Yorùbá Nation yìí wọ́n ní ọjọ́ sátidé ni wọ́n ṣẹ́bùrú àwọn àjọ tó ṣètò tí ń ṣe ètò ìdìbò sí gbogbo ìjọba ìbílẹ̀ tá a mọ̀ sí Oyo State Independent Electoral Commission OSEC pé wọ́n ṣẹ́bùrú wọn nígbà tí wọ́n ń kó ohun èlò ìdìbò lọ sí àwọn ibùdó ìbò tí ń bẹ ní Ayétẹ̀ àti agbègbè rẹ̀ yòókù. They were alleged to have ambushed OSEC officials and hijacked election materials from them and was about cutting them away when officers of the Nigeria police forced the suspects and arrested them. Wọ́n ní wípé àwọn tí wọ́n fẹ̀sùn kàn yìí gẹ́gẹ́ bí ọmọ ikọ̀ Yorùbá Nation yìí wọ́n ní wọ́n lọ rèé farapamọ́ sí ibì kan wọ́n wá ń ṣọ́ àjọ elétò ìdìbò kí a máa gbé ohun èlò ìdìbò bọ̀. Kété tán wá rí i pé wọ́n ń bọ̀ wọ́n kàn gbójú agan sí wọn ni
wọ́n bá dojú ìjà kọ àwọn elétò ìdìbò tí wọ́n sì já gbogbo ohun èlò ìdìbò gbà lọ́wọ́ wọn. Ibi tí wọ́n ti fẹ́ wá máa fẹsẹ̀ fẹ́ ká máa gbé lọ. Wọ́n ní níbẹ̀ ní àwọn ikọ̀ ọlọ́pàá ni wọ́n ti dé o. Ìyẹn ọlọ́pàá torílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti dé. Tí wọ́n sì ṣe kíni tí wọ́n àrẹ́ẹ̀sì wọn. Ó mà ṣe o. Wọ́n wá ní on Thursday we received an intelligence report that some strange faces have been parading Ayete community. Wọ́n ní alága council Lateef Akorede wọ́n ní àyà ọjọ́ tọ́sídẹ̀ẹ́ àìkú ọjọ́bọ̀ wọ́n ní ọjọ́bọ̀ tí í ṣe tọ́sídẹ̀ẹ́ ní ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ ló ti fi àwọn létí wípé àwọn ojú kan ti wọ ìlú Ayétẹ̀ tó yàtọ̀ sí ojú tí ń bẹ ń bẹ tẹ́lẹ̀ tó sì jẹ́ ojú tí ń dẹ́rù bani. Wọ́n láwọn ti gba rìpọ́ọ̀tù yẹn sọ́wọ́ látọ̀dọ̀ àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́. We alerted security operatives about the report we got. Wọ́n láwọn wá fi tó gbogbo àwọn ilé iṣẹ́ agbófinró létí o pé ń táwọn gbọ́ nìyí o látọ̀dọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tàwọn táwọn ń lò àwọn tí ń bá wọn fi mú fínlẹ̀ pé àwọn tó ti wọ̀lú yìí látijọ́ tọ́sídẹ̀ẹ́ o ẹ máa bá wa ṣọ́ wọn lọ́wọ́ ṣọ́ wọn lẹ́sẹ̀. Wọ́n wá ní today Saturday wọ́n ní lónìí ọjọ́ sátidé ìyẹn wọ́n rè fà síjọ́ ìbò. When local government elections were about to commence wọ́n ní ìgbà tí ìbò fẹ́ bẹ̀rẹ̀ tí ìbò fẹ́ máa lọ ní ràbájì gan àti ní rẹ́gẹ́dẹ́ fín. The suspected Yoruba nation agitators ambushed OSEC officials and hijacked election materials from them. Wọ́n ní àwọn táwọn fura sí tí wọ́n jẹ́ ọmọ ìyá Onitiri wọ́n náà wá lọ rèé gọ́ wọ́n lọ sọra wọn di ọlọ́ọ̀lùgọ́ wọ́n sì hijackì wọ́n kó káfá fún àwọn elétò ààbò wọ́n sì gba gbogbo màtíríàsì àwọn kíni ná àwọn nǹkan ìdìbò wọ́n lọ sì gbà lọ́wọ́lọ́wọ́ wọn. Wọ́n ní officers of the Nigeria Police Force swung into action swiftly and got them arrested. Wọ́n ní kété délé yìí ṣẹlẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ o. Wọ́n ní kàmánkóbó iléeṣẹ́ ọlọ́pàá sì dá wọn lẹ́kun wọ́n sì arrest wọn. Wọ́n wá ní dangerous weapons and charms were recovered from them and they had since been detained by police. Wọ́n ní wípé àwọn ìjà olóró àti oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ní àwọn gbà lọ́wọ́ wọn o. Tó ti jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti wá wà wọ́n gúnlẹ̀ sí iléeṣẹ́ wọn pé ẹ̀yin ẹ máa gba tẹ́gùn bí o ńgbọ̀ bá dijọ́ Monday àwọn tó pàréèdì yín wípé ikọ̀ Yorùbá nation táwọn tó mú lélẹ̀. Ǹjẹ́ bó ṣe jẹ́ àti bó ṣe lóhùn ọ̀jẹ̀ ẹ ti rí fídíò ẹ ti rí ẹ ti rí fídíò yẹn. Ẹ rí pé fìlà Àgbẹ̀kọ̀yà ni wọ́n lò. When we are going to your hometown, you cannot go like this to your hometown like this with this what you wear. You cannot go like that. This is the local election like this. Are you people posted here? I'm in duty. I'm at the go. You cannot be in duty for years. You cannot be on duty for years. You cannot be on duty for years. What you will be on duty for years? They posted you here. We know this your town. But are you assigned to work? Are you assigned to work here? Are you assigned to work here? Ẹ rí o. Can't I move as an officer? If police can't move with RAM during election. Okay, let us patrol. Wọ́n ní kò yẹ wọn ó gbébọn rìn. Wọ́n ní kò yẹ kán ṣe kí ni kò yẹ kán gbébọn rìn.
the rifle. Don't leave them. Ṣé ti ń gbọ́? Ẹ ti ń gbọ́ pé ariwo ti ń bọ̀ lẹ́tẹ̀yìn. Surrender yourself. Drop your weapons. Ẹ ti ń gbọ́? Ṣẹ̀rí báwọn ọlọ́pàá ti ń yìnbọn, wọ́n ti ń rí wọn gẹ́gẹ́ bí agbésùmọ̀mí. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí? Ẹ ti rí? Which officer from where? Which officer from where? Carry this boy was like to go. Ẹ ti rí báyìí. Mo rò pé náà yóò Onitiri ti ń dùn báyìí. Ìyá tó ẹgbẹ́ yóò sórí burúkú dànù ni. Tẹ́ ẹ bá gbàgbé ìlú Ayétẹ̀ yìí, ó wà lára ìlú tó lóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ gbà lọ́wọ́ àwọn Fúlàní. Tí a gbà wọ́n kalẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. Tá a náà sì mọ̀ wípé Yorùbá nation kankan ò ní síjú ogun sí gbogbo ibẹ̀ yẹn. Àmọ́ nítorí pé ìyá Onitiri ó ti fi wèrè tiẹ̀, ó ti fi àìnílàákàyè tiẹ̀, ó ti fi òtútù tó ti kó sí ní ọpọlọ, ó ti fi change narratives ìjọba lórí ọ̀rọ̀ Yorùbá nation. Àgbẹ̀kọ̀yà làwọn ẹni yìí o, wọ́n dẹ̀ táàgẹ̀ mọ́ Yorùbá nation. Àgbẹ̀kọ̀yà ò ní wọ́n dẹ̀ táàgẹ̀ mọ́ Yorùbá nation. Ìyá Onitiri, what next? Ṣé inú yín ti wá ń dùn báyìí pẹ̀lú nǹkan tẹ́ ń cause fún Yorùbá nation? Agitators. Ẹ ti wá ṣe ń ṣe pé béèyàn kẹ́gẹ́ bá rìn lọ lórí títì tó ń bá ilé mọ̀ pé Yorùbá nation agitator ni wọ́n á arrest ẹ̀. Torí ẹ ti jẹ́ kí ìjọba ọmọ rí yín, ẹ ti jẹ́ kí ìjọba ọmọ rí Yorùbá nation agitators gẹ́gẹ́ bí agbésùmọ̀mí. Àwọn ẹni ẹlẹ́ni, àwọn Àgbẹ̀kọ̀yà. Ta ni ó lóhùn ọmọ Àgbẹ̀kọ̀yà? Bàbá Tàfá àtàn bàbá Akékaka, Tàfá Adéoyè àti bàbá Akékaka, gbogbo wọn báhùn tí ẹ ja ìjà Àgbẹ̀kọ̀yà. Ṣèbí ọmọ ẹgbẹ́ wọn náà ni àwọn tí padà ń ṣe ẹgbẹ́ yẹn lọ lẹ́yìn táwọn ti ṣípò padà. Bàbá Akékaka sì wà láyé, wọ́n wà lákànrán nílẹ̀ Ìbàdàn. Now, Ìyá Onitiri, now that you've succeeded in giving Yoruba nation agitators a new name, orúkọ tuntun, kí lèrè rẹ? Ẹ̀yin òpònú tẹ̀ ń tẹ̀lé, ẹ̀yin amukumọ́gàrí, ẹ̀yin ọ̀dẹ̀ yẹn níbi tí pamọ́ rẹ balùwẹ̀, kí lèrè yín o? Kí lẹ ti fi àwọn ìwà tẹ́ ń wò yìí, kí lẹ ti fi achieve? Mò ń bi yín ni o, ó dẹ̀ wù mí kẹ́ ẹ dáhùn. Àbọ̀ yìí Onitiri, bí ajá bá pógún ọdún láyé, ẹran ògún ní í ṣe o. Bó ti lè wù kọ́ pẹ́ tó,
bó ti lè wù kọ́ sá tó ò ní kú bí aṣọ rẹ wà. Irinṣẹ́ kí la fẹ́ pè ìyá Onítìrí? Ṣé irinṣẹ́ olóṣèlú ni àbí irinṣẹ́ èṣù? Ìyá Onítìrí dé, ó dẹ̀ mú gbogbo nǹkan, ó dẹ̀ dojú ẹ̀ kodò. Even when the battle was hot, tí àwọn ọmọ ọlọ́mọ tí ń wọnú igbó lọ rèé lé àwọn Fúlàní dànù, wọn àmọ̀ fún wọn lórúkọ burúkú. Ìyá Onítìrí has now succeeded nínú pé kí ìjọba ó pè wọ́n lórúkọ tí èso kọ wọn. Yoruba nation agitators are now seen as terrorists. Ó ti lébẹ̀lì wọn pẹ̀lú orúkọ burúkú. Olórí burúkú ìjìnlẹ̀. Ẹ̀dẹ̀ ń jókòó sórí live lórí YouTube, ẹ̀ ń parọ́ fúnra yín. Òtútù ti wá kó sí gbogbo yín lọ́pọlọ, ẹ̀ lọ́pọlọ mọ́. Ẹlẹ́dàá àwọn tó bẹ̀rẹ̀ ìpìlẹ̀ Yorùbá nation struggle yìí yóò fìyà jẹ yín. Ẹ wá bẹ́fọ̀n lágbàtà, ẹ yọ̀bẹ tì í, sómi ló mu kú ni. Ó dùn adé nìyá Onítìrí. Ó dùn adé nìyá Onítìrí. Ìsìyé máa sọ pé ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé tẹ́ ẹ fẹ́ràn irọ́ jòótọ́ lọ. Ẹ lájà ọ̀dà, ẹ tajá, ẹ wá mówó ajá, ẹ fi rọ̀bọ. Ẹ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹ́ tọ́jú ọ̀bọ tó láyé. Ìwà ìkà, ìwà ibi, ọ̀bọ máa ń padà ya olówó rẹ̀ lásọ ni. Ìyá Onítìrí, ẹ gbogbo ọ̀pọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ dágun ńlá sólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àti bàbá Bánjí Akíntóyè ní ìgbà tí ìyá Onítìrí tọwọ́nú struggle àrí lóòótọ́ náà gbogbo wa la rí ìyá Onítìrí gẹ́gẹ́ bí ẹni tó tiẹ̀ tó wá dé tí ó tó contribute meaningful impact sí ọ̀rọ̀ struggle. Àmọ́ along the line a padà rí wípé olórí burúkú gbà ò nìyá yìí. Ó destabilize everything. Ẹ wá wo orúkọ tán fún Yorùbá nation báyìí. Gbogbo tó bá ti jẹ́ nǹkan burúkú 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 wọ́n kàn gbé jáde ni. Capital letter àwọn èkó. Kí ló dé? Ẹ ṣàtúnṣe o. Kọ́ tó bá ń lọ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbé òótọ́ dání lórí ọ̀rọ̀ struggle ká má máa wọnú yàrá lọ rèé arrest wọn. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté. Ìgbà tẹ́ lọ rèé kojú àwọn Fúlàní láwọn àdúgbìdì káàkiri kò le tó báyìí gan. Ìjọba ò torí ẹ̀ ká máa mú tajá tẹran ká máa lébẹ̀lì ẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá nation terrorist. Aṣẹ́wó lásàlàsàn eléyìí tó ti lo gbogbo kírìmù agboolé wọn yóò wá jókòó sórí àga gbogbo ọ̀dà tó yẹ ká fi kun ilé wọn ní Ìkẹjà yóò wá san mọ́ párí ẹ̀kẹ́ gbogbo rẹ̀ ó wá wú. Ó dẹ̀ da struggle rú, ó dẹ̀ fún wa lórúkọ tí kì í ṣe ti gbogbo wa. Ẹ jẹ́ àṣàtúnṣe lórí ẹ̀. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ tẹ́ ẹ bá mọ̀ ẹ̀yin ní gbogbo ojúmọ̀ ní Yorùbá nation ẹ má jẹ́ àkúrọ́ fúnra wa. Let us tell ourselves the bitter truth. Lóòótọ́ lẹ́ ti ń bá Yorùbá nation bọ̀ kó tó di pé ẹ darapọ̀. Àmọ́ tí bá a sì ọ̀bá ṣe kí ni bá a láfẹ́ lá. Òde ló dì mọ́lẹ̀. Òwònú struggle ńláriwó ta. Ìní gbogbo ìlú mọ̀ pé dájúdájú ìran Yorùbá ń pè fómìnira.
iṣẹ́ ọwọ́ yín ènìyàn Onítìrí fẹ́ máa bàjẹ́ yìí ṣé wàá dákẹ́ ṣé máa wòran ni. ó dùn adé ènìyàn Onídìrí o. tá a bá sì ní a fi wèrè lẹ̀ kó sòkú ìyá ẹ̀ bọ́ bá ṣe wù ú ẹ má gbàgbé pé ó lè súnjẹ o. òórùn rẹ̀ wá ní járílégbé. àfi bókù ìyá wèrè bá kú kára àdúgbò ó tètè ran wèrè lọ láti bá a sìnkú ìyá ẹ̀ kí ọ̀húwọ́hú rẹ̀ kọ́ mọ́ bá wàá di tí ọmọ fún wa níṣòro. àti kékeré tó yẹ ká ti pẹ́ka àrókò kọ́ mọ́ bá a dàgbà kọ́ mọ́ gbẹ́bọ́kẹ́bọ́ àpẹ́ka àrókò. ká nígbà táwa ti ń fojú rí pé ìyá yìí eléri ibú square root ni ká máa sign petition 5 million ká máa ṣe gbá kan ká máa ṣàwó kan tó sọra rẹ̀ dátúrọ́ tàbí èlùbọ́ tó bá ṣe pé ìgbà yẹn lẹ́yìn ọmọ Yorùbá lẹ́ti gbégbèsè ni àti bọ́ sínú ibi tá a wà báyìí. òpònú kan dáhùn ó ní ṣèbólóyè Sunday Igboho sọ rí pé tá a bá fẹ́ pín àjagun ni orí onítàn lọ́dàrú. There are 2 ways for having a nation. 1, by dialogue. 2, by war. Ṣé wọ́n àtàwọn tí wá ń sọ ṣé wọ́n ní wọ́n wèrè wọ́n bárẹ́ẹ̀lì ìbọn pòpò láfi ń bọ́ lọ orílẹ̀-èdè jà. And before it can resort to war, yóò ti ní àwọn ìgbésẹ̀ títí wáyé. Àjọ àgbáyé gan ó ti mọ̀ pé ẹ ti gbìyànjú tó. So ẹni tó sọ̀rọ̀ yẹn you need to get that into your skull. Wípé làákàyè ẹ ti dọ̀bálẹ̀ òtútù ìlú èbó tán lẹ́wà yẹn ó ti rọ sí yín lọ́pọlọ kò yẹ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe mọ́. Mi ò rí yín bá wí. Àwọn àṣàsí oògùn tí ìyá Onítìrí ń sà àti gbogbo yín ti kó sí yín lọ́pọlọ ó ti mú orí yín ó dé mánú kùkú ó dé pọnrán nínú gbá. èyí tó kàwé nínú yín kò rọpọlọ. Why will you be celebrating premature declaration? ẹ bá gbèsè ayé yín débi pé ẹ tún lọ rèé ẹ̀díìtì fídíò tẹ́ ń sọ pé Barack Obama ló ọ̀nvẹ́lì òpònú Adélé. ẹ jẹ́ ń wá fídíò tí ń bá lè rí. nínú fídíò yẹn ẹ rí òríjínà ẹ sì rí fèèkì. ẹ sì ń celebrate ẹ and some people are so daft. Some people are so daft. Some people are so daft. Láti ṣe kíni? Láti gbarú nǹkan bẹ́ẹ̀ gbọ́. They are so daft láti gbàgbọ́. Mo fẹ́ wá fídíò yẹn ni ẹ má bínú. ẹ jẹ́ n wá fídíò yẹn tí n bá lè rí. ǹjẹ́ bóyá mo lè rí. kọ́lọ́ ń jẹ́ n rí o. kọ́lọ́ ń jẹ́ n rí. mo fẹ́ wà ní. tẹ́lẹ̀ ti unveil. tẹ́ ń parọ́ bú. ẹ wá lọ rí ẹ̀díìtì fídíò. ayé ẹ̀yin bíbù yìí ti bàjẹ́ beyond repair o. wàláyé tàláì.
wàláhì ó ti bàjẹ́ beyond repair o. ìfẹ́ rí fídíò ìkọlọ́mọ̀ ṣàánú mi. orí TikTok làwọn olórí burúkú ti lọ rèé mú fídíò. tán sọ pé adelé àwọn ń kọ́ o. wọ́n ti declare rẹ̀. pé wọ́n ti unveil portrait ẹ̀ lamẹ́ríkà. wọ́n unveil portrait èèyàn kò sì sí ọmọ ìlú yín ń bẹ̀. sẹ́rípá yan pípù yìí ó bàjẹ́ beyond repair. màá padà wá fídíò yẹn lẹ̀. ń padà rí njọ́ kan. mo sì rí láàárọ̀ o. mo sì rí o. mo lè rí o kọ́lọ̀ ń ṣàánú mi ní ìrí mọ́ ni o. láti má fàsìkò ẹ̀yin èèyàn ṣòfò ẹ jẹ́ kó ń di ọ̀tẹ̀ ẹ jẹ́ ká gbóòótọ́ dání. ẹ má jẹ́ kí a fi gógó kí a fi tàn wá mọ́ o. ìjọba adelé ìjọba olè ìjọba òfò ìjọba àdánwò tí ò rẹ́sẹ̀ wálẹ̀ níbì kankan jù pé wọ́n fi ń kó bá àwọn ọmọ Yorùbá lọ. torí náà nǹkan àwọn ẹ̀yin tó gbé struggle dání gẹ́gẹ́ ẹ ṣàtúnṣe ẹ má jẹ́ wọ́n máa kálá ìṣẹ̀ àti pé ẹ má jẹ́ wọ́n kàn máa pe gbogbo nǹkan mọ́ Yorùbá nation láti fi ṣe kéde láti fi bà ìpolongo yẹn jẹ́. ó kí gbogbo ọmọ Yorùbá nílé lóko wípé a kú ìfaradà adẹ̀kú kó lè dáa lágbára lọ́wọ́ Ọlọ́run. òmìnira àrán Yorùbá yóò dé láyọ̀ ohun pẹ̀lú àlàáfíà. mo kọ́ lóye Sunday Adisa ọmọ Adéyẹmọ please bàbá ẹ ṣe correction lórí ìbàjẹ́ tí ìyá Onitiri ti ṣe yìí. maybe there is going to be a press conference. ẹ jẹ́ kí ìjọba mọ̀ gédégbé wípé ìyá Onitiri she's on her own. They shouldn't label anybody found with dangerous weapons as Yoruba nation agitators. ẹ̀rù kan ní mú níbú ìgbà ẹ̀rù o. God bless you olóyè Sunday Igboho ṣá. God bless Baba Banji Akintoye. God bless gbogbo ọmọ Yorùbá tòótọ́. agbára lọ́wọ́ Ọlọ́run wọn à ní fòkú yín ránṣẹ́ sílé o. iṣẹ́ ìṣe yín ò ní dìṣẹ́. gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ̀ ní rí dààmú. àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lọ́wọ́ olóyè Sunday Igboho ṣá ẹ ṣe débi èrè ẹ wàá fẹ̀yìntì ẹ jẹun ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run. adémọlá ọmọ bíi alẹ́lẹ̀mí jẹ́ èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògbómọlá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. olóyè Sunday Igboho lẹ́ẹ̀kan sí ẹ ní dààmú ẹ bá wa ṣàtúnṣe. God bless you. God bless you all. I love you all.